Ah, ẹ̀yin pásítọ̀, ibo gan la ń lọ? A fẹ́ mẹ́ni tó ń sin Ọlọ́run mọ́, a dẹ̀ fẹ́ mọ èèyàn Ọlọ́run mọ́. Ẹ̀yin náà gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Pásítọ̀ ó ń bá ọmọ ìjọ sùn, ó ń bá ìyàwó níyàwó sùn, á dẹ̀ máa wàásù lórí pẹpẹ pé ẹ má ṣe bẹ́ẹ̀, má ṣe bẹ́ẹ̀, má ṣe báyìí. Ẹ̀yin pásítọ̀ gan lẹ kọ́ àwọn ọmọ ìjọ ní ìkọkúkọ. Ẹ̀yin lẹ ń lo àwọn ọmọ ìjọ, ẹ̀yin lẹ ń fi wọ́n ṣètùtù, ẹ̀yin lẹ ń fi wọ́n ṣẹbọ, ẹ̀yin lẹ ń pa ọmọ ìjọ. Náà ó ń bá ìyàwó níyàwó sùn. Ẹ̀hún kó HIV, pásítọ̀ ní HIV, ó dẹ̀ ti fi ń bá obìnrin olóbìnrin sùn. Ẹ wo, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀, ẹ wo fídíò tí mo fẹ́ play fún yín yìí. ìyàwó níyàwó òun bá sùn, ó dẹ̀ mọ̀ pé ó wà HIV positive títí ìkan lára àwọn tó ń bá sùn nínú ìjọ tẹ́lẹ̀ náà tó jẹ́ PA ìyẹn kú. Lórí live video tá a ṣe lénìí, ó bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé nígbà tá a rò wípé a ti rí gbogbo ẹ̀ tán nínú wickedness tí body of Christ lè dish out, a tiẹ̀ ti wo eléyìí tó ṣẹlẹ̀ rí nínú lórí live video wa, a ti wò rí nínú movie lásán ni, ṣùgbọ́n ó bu omi tútù sínú lọ́kàn láti rí wípé ẹni tó pèrè ẹ̀ ní pásítọ̀, ó yà rẹ̀ kúrò nínú ẹ̀ka CAC ni ó wọnú CNS lọ ni o, ṣùgbọ́n nínú ara Olúwa náà ni the body of Christ. Ó wá mú ìyàwó níyàwó, òun bá sùn, ó dẹ̀ mọ̀ pé ó wà HIV positive títí ìkan lára àwọn tó ń bá sùn nínú ìjọ tẹ́lẹ̀ náà tó jẹ́ PA ìyẹn kú ní fọ̀nàfọ̀nṣù. Kí arábìnrin tó wá sọ̀rọ̀ lẹ́nìí náà tó wá find out pé n tó ń ṣe òun yìí kì í ṣojú lásán, ọ̀rọ̀ yẹn wá diṣu atayanyan. What else do you want to tell us about the body of Christ? That I will be coming up as a very good friend to Iyabo Obe during the days of Ayé Alálùmọ́lẹ̀. And I am crying out that we need a whereabout and the 3 children. And some people will be coming under my post to say that, are you our family members? Christians now, don't forget, Christians are giving me this excuse. The same Christians in Africa that were not by anything related to the same Jesus they claim died for them. Jesus did not know you. He didn't know your father, he didn't know your mother, he didn't know any of your lineage. Yet, he died for your sins. I am now standing up today to ask for the whereabouts of my own friend with the support of so many other concerned friends. Then Christians are asking us that we dare not do that. Worse still, tó bá jẹ́ ẹbí yín ní tá à ń sọ ìṣẹ̀lẹ̀ sí, ṣé orin tẹ́ máa kọ leléyìí? What else are we expecting the body of Christ to dish out? Kí a tó gbé arábìnrin wọlé pé kó wá sọ̀rọ̀, ni ẹni tó tún mọ Pastor Jonathan Babalọlá náà tún wá sọ ohun tí wọ́n mọ̀ nípa association Jonathan àti Kúyẹ̀. What should we say? What are we expecting again? Plus, if we create another platform, pé kí àwọn tó jẹ́ ìyàwó àwọn tẹ́ ẹ rò pé wọ́n fẹ́ràn Jésù, wọ́n dá ìjọ sílẹ̀ tẹ́ ẹ rò pé torí pé wọ́n fẹ́ràn Jésù, tí àwọn ìyàwó wọn bá kí ẹnu bọ̀rọ̀, ọ̀pọ̀ nínú yín máa sunkún, wọ́n á máa rẹ̀ yín lẹ́kún, ẹ ní lè dákẹ́ ẹkún ní ohun tí àwọn tó pera wọn ní pastors yìí tí wọ́n ń fi ojú ìyàwó wọn rí. And I will say this again,
I am waiting for that court that will tell me that, especially níbi tọ́rọ̀ Nàìjíríà gbé dúró lórí ọ̀rọ̀ insecurity, that I have to be somebody's direct sibling kí n tó wà worried nípa whereabout ẹ̀. Níbi tó jẹ́ wípé pásítọ̀ ń jí rẹ̀ gbé tó ń gbowó lọ́wọ́ àwọn ọmọ ìjọ ní Nàìjíríà, tó jẹ́ wípé ẹbí ẹ̀gbọ́n àbúrò wọ́n arrange kidnapping siblings. What are you telling me, guys? And don't forget, we have never even alleged that Oluwalo has done anything with anybody. We are only saying that, please, for the sake of Christ that you preach, that you provide the whereabouts of Iyabo, Yemisi Obe, and her 3 children. Plus, some of you didn't watch that live video. I have played the voice notes of the biological mother, Iya Jesha. And she said, gbogbo ìrànlọ́wọ́ tá a bá lè ṣe fáwọn lórí RDF, Rotimi Daniels Foundation, pé ká ṣe ó ti tó bí ọdún 3 sí ọdún 4 táwọn ti rọ́mọ àwọn bá sọ̀rọ̀. Uncle Obe tí wọ́n tọ́ àwọn Ìyábọ̀ dàgbà, the same thing. Gbogbo tẹ́ ẹ bá lè ṣe ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́. I still have the evidences fún ẹ̀yin àpòdà láyébàjẹ́ tẹ́ ń béèrè lọ́wọ́ mi wípé ṣé ẹbí Ìyábọ̀ ni mí ni. How many times lẹni ti ní problems, lẹ ti ní issues ládùúgbò yín tó jẹ́ wípé ará alé lẹ ké pè, tí ẹ̀yin ìkà ẹ̀dẹ̀ lọ tẹ̀bọ̀ tẹ́ ní wípé aṣọ tó bá kángun sí eégún ni wọ́n ń pè ní jẹ̀pẹ̀. Ẹ tún wá lọ ẹ tún sọ lédè Gẹ̀ẹ́sì pé there is a friend that sticks closer than a brother or sister. I am happy that I have decided to stand up to become that friend that sticks closer than a family member to Iyabo Yemisi Obe. And I'm using this video to send it out, to send a message out to you, wherever you are, whatever is happening to you, that I will not keep quiet until peace locates you. That is my resolution concerning that. Finally, I want to use this opportunity to say thanks. Wọ́n nítorí ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ legal team wa. Kì í fẹ́ jẹ́ kí n dárúkọ yín ṣùgbọ́n máa dúpẹ́ lọ́wọ́ yín. Thank you so much for the wonderful job you are doing. Torí ẹ mọ̀ pé wàhálà mi pọ̀. Èmi gan mọ̀ pé wàhálà mi pọ̀. Ẹ gbà mí bẹ́ẹ̀. And you are not even charging us the way you should be charging us. And this means so much to me. It means so much to RDF, a formidable movement against charlatans. To every true member of Rotimi Daniels Foundation Faja movement, I want to say thank you. Èní ni mo mọ̀ pé ènìyàn láṣọ bá ṣe bẹ̀rẹ̀ live video ta ní pé ẹnìkan ló ń fẹ́ fáwọn èèyàn ní data, and àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní help àwọn èèyàn pẹ̀lú data, and we had more than 20,000 people watching us today. Nígbà tí lady yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní call gbogbo ẹ̀yin tẹ́ dìde lẹ́ni wípé ìyà ò gbọ́dọ̀ jẹ arábìnrin yẹn gbé by that useless human being sọ pé rẹ̀ pastor. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ pé òkun. This is the sanity, this is the love, this is the humanity that RDF seeks to restore into our society, into our communities, into our families. And I believe that the journey of 1,000 years begins with a step. Àti bẹ̀rẹ̀ náà nìyẹn. Let this love now continue to spread. I am speaking with us today. Tomorrow I might not be here. What lives on after me is more important
than how long I will have spent on planet Earth. My name remains Rotimi Daniels. Anírìnláyà bí ìbọn, akékàkà wí kòkó lójú ọlọ́rọ̀, tí bàbá ọlọ́rọ̀ bá gbọ́, kí ló fẹ́ fi mí ṣe? Ó dìgbà náà.